Gẹ́gẹ́ ní aago mẹ́fà lù láti ìkànnì ìbọ̀wẹ́ 101.9 FM Ìwó. Ìròyìn ní ṣókí náà ni yóò máa dé sí etí ìgbọ̀nyín. Joseph Àkàndé lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Ní ọjọ́ ajé ọjọ́ 14 oṣù keje ọdún 2025 yìí ni Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Adétọ̀nà sin ilé rẹ̀ tó wà ní Ìgbébà Ìjẹ̀bú Òde lẹ́yìn tí ọba náà wàjà lálẹ́ ọjọ́ àìkú ọjọ́ 13 oṣù keje. Ìlànà ẹ̀sìn Mùsùlùmí iná ni wọ́n fi sin ọba Adétọ̀nà yìí tí ìmáàmù àgbà ìlú Ìjẹ̀bú Sheikh Muftudeen Àyànbádéjọ darí rẹ̀. Àmọ́ lẹ́yìn ìsìnkú ọba náà ní àwọn ìròyìn kan ń jà lórí ayélujára pé wọn kò fún àwọn oníṣẹ̀ṣe láàyè láti ṣe ojúṣe wọn níbi ètò ìsìnkú ọ̀hún. Fídíò kan tó gba orí ayélujára ṣàfihàn báwọn èèyàn kan ṣe ń lé àwọn kan tó farajọ àwọn oníṣẹ̀ṣe kúrò níbi ètò ìsìnkú. Ohun táwọn èèyàn náà sọ nínú fídíò náà ni pé káwọn oníṣẹ̀ṣe náà má lọ pé òkú mùsùlùmí ní òkú táwọn fẹ́ sìn o. Ààrẹ orílẹ̀-èdè Cameroon tó jẹ́ ẹni ọdún 92 ti kéde pé òun yóò tún du ipò ààrẹ fún sáà kẹjọ lẹ́yìn tó ti lo ọdún 43 lórí oyè. Paul Biya ló sọ ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ X rẹ̀ níbi tó ti ṣèlérí láti tán ìṣòro tí orílẹ̀-èdè náà kojú láti ìgbà tó ti gorí àlééfà lọ́dún 1982. Biya ló ń borí gbogbo ìbò ààrẹ tí wọ́n ti ń dì ní Cameroon láti ọdún náà wá. Tó bá borí ìbò tó ń bọ̀ báyìí yóò dín díẹ̀ lẹ́ni 100 ọdún kí sáà rẹ̀ tó parí. Ó ní ìgbésẹ̀ òun ni láti dun ipò fún ìgbà kẹjọ kò sẹ́yìn bí àwọn ọmọ orílẹ̀-èdè náà nílé àti lókèèrè ṣe ń ké sí òun láti díje fún ipò ọ̀hún.